Ìwé Matiu orí ìkẹrìndínlọ́gbọ̀n. Matiu orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta títí dé ìkẹrìnléníàádọ́ta. Bí Jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́, bẹ́ẹ̀ ni Júdásì, ọ̀kan nínú àwọn 12 yọ pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí wọ́n mú idà àti kùmọ̀ lọ́wọ́. Wọ́n ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú. Ẹni tí ó fi fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn pé ẹni tí mo bá kí tí mo fi ẹni kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ẹni náà, ẹ mú un. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé ọ̀dọ̀ Jésù, ó ní, ẹ pẹ̀lẹ́ o olùkọ́ni. Ni ó bá da ẹnu dé e ní ẹ̀rẹ̀kẹ́. Jésù sọ fún un pé, ọ̀rẹ́, kí ló dé o? Nígbà náà ni àwọn ènìyàn wá, wọ́n sùrù mọ́ Jésù, wọ́n mú un. Ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú Jésù bá na ọwọ́, ó fa idà yọ, ó sì fi sá ẹrú olórí àlùfáà kan, ó gé e létí. Ṣùgbọ́n Jésù sọ fún un pé, ti idà rẹ bọnú àkọ̀ rẹ̀ padà, nítorí gbogbo àwọn tí ó bá ń fa idà yọ, idà lè a ó fi pa wọ́n. Tàbí o kò mọ̀ pé mo lè ké pe bàbá mi kí ó fún mi ní 1,000 áńgẹ́lì nísinsìnyí? Ṣùgbọ́n bí mo bá ṣe bẹ́ẹ̀, báwo ni ìwé mímọ́ yóò ti ṣiṣẹ́ pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí? Ní tí mo ń bá wa sọ̀rọ̀ lé lórí ni kí idà rẹ bọ inú àkọ̀. Kí idà rẹ bọ inú àkọ̀. Ẹ wo ibi tí a kà yìí. Jésù ti mọ̀ pé òun lọ, bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò tó nira ni, torí ó gbàdúrà pé bó bá rọrùn ni kí bàbá kó bọ̀ mú un kúrò. Ṣùgbọ́n ńgbà tó jẹ́ ohun tí a kọ ni, gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́ta yẹn, ó ní bí mo bá kọ̀ tí mi ò kú lórí igi àgbélébù, báwo ni ìwé mímọ́ tí a kọ nípa mi, báwo ni yóò ṣe ṣẹ? Báwo ni yóò ṣe pé yóò rí bá a ti kọ́? Ṣùgbọ́n ìyẹn gan kọ́ láfojúsùn mi lákòókò yìí. Àfojúsùn mi ni wípé nígbà tán dọ́dọ̀ Jésù, tí ìkan nínú ọmọ ẹ̀yìn ẹ̀ rí, ẹ mọ̀ pé àwọn 3 náà ló mú, Pétérù, Jòhánù àti Jákọ́bù. Sọ àkọsílẹ̀ nínú àwọn ìwé míì ó jẹ́ ká mọ̀ pé Pétérù ló fadà yọ pé Júdásì wọ ló ṣe léè tán. Ẹ wò ibi tọ́rọ̀ ìgbà, bọ́gà bá lòun ò jà, àwa fẹ́ jà. Ọ̀gá fi wálẹ̀, láti láwí bá yọ idà pé ibi tẹ́lẹ̀ náà máa ṣe kékeré kọ́. Àwọn apá pìtìpìtì. Jésù bá pé ó ní, olùgbèjà òrukàn, olùgbèjà Ọlọ́run, ó bá yá kidà ẹ̀ sínú àkọ̀. Ìdí tó sì fi gbọ́dọ̀ kì í sí ni pé kó o bá fi dà pààyàn, idà la ó fi pàwọ́ náà. Ẹwẹ́ ni tá a fẹ́ gbèjà, ẹ̀wọ̀n ohun tí ń sọ lẹ́nu. Ẹni tá a fẹ́ torí ẹ̀ kú, tá a torí ẹ̀ gbàwẹ̀ tó ń jọ̀sán. Ẹ̀wọ̀n ohun tí Jésù sọ fún nínú àwọn àkọsílẹ̀ Bíbélì mi. Nígbà tí Pétérù àtàwọn tó kù gbọ́ ilé, wọ́n bá mú eré kójúmọ́ rí bí gbogbo alárò ògùn ẹ̀ náà bá sá lọ tèfètèfè pé a ti wò pé ẹni tó ṣe é gbèjà lélẹ̀, a mọ̀ pé òun ti kọ́ tiẹ̀ bó ṣe fẹ́ kọ́. Kí idà rẹ bọnú àkọ̀. Ohun tí mo sì kọ́ níbi tí Jésù yìí ni pé ẹ má gbèjà mi. Kì í ṣèjà yín, kì í ṣogun yín, kì í sọ̀rọ̀ yín. Kán ní Jésù ó dákẹ́ lọ́jọ́ yẹn lọ́hùn. Ó dá mi lójú lénìí, ìyìn rere tá ń wàásù ìtìdàtìdà làbá máa wàásù ẹ̀ kiri. Òun ló jẹ́ kí ìgbàgbọ́ kó yàtọ̀ fún gbogbo ẹ̀sìn.
ìgbàgbọ́ nínú Jésù ló ṣe yàtọ̀ fún gbogbo ẹ̀sìn. Tídà làbá máa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba Jésù ó yá ẹ gé wọn lórí. Ṣùgbọ́n Jésù ní tídà ẹ bọnú àkọ̀ o, ẹnikẹ́ni tó bá fi dà pààyàn idà náà máa fi pa ọ̀nà o. Ara bíbá ya kì í bọnú àkọ̀ náà mú eré kíákíá pé ó dà pé eléyìí ò ṣe é gbèjà. Ẹ sì tún wo ìwòye mi ni pé Jésù ò fẹ́ sọ̀rọ̀ di ọ̀rọ̀ ìjà gboro. Ó mọ̀ wípé ọ̀rọ̀ ìyìn rere ni, ó mọ̀ wípé ìpèníjà tòun ni, ó mọ̀ wípé àkọsílẹ̀ tòun ni. Kò sọ ìjà di táyà, kò sọ di tàwọn ọmọ ẹ̀yìn, nítorí pé títí dèní oró ohun tí Júdásì ṣe àti àwọn àgbàlú yìí àti àwọn olórí àlùfáà oró ẹ̀ ò ní tán nínú àwọn ọmọ ẹ̀yìn. Oró yẹn kò ní tán nínú wọn pé ẹ̀yin lẹ pe olùgbàlà. Ṣùgbọ́n olùgbàlà kó tó lọ, nígbà tó ti mọ̀ pé ọ̀nà ikú nìyí tí ó sì jẹ́ ọ̀nà ìyè, ó ní ẹ má fi idà pa ẹnìkan ni o. Ìyẹn ni má gbin oró. Bó o bá gbin oró ni ó pa ọ́. N tó sọ fún wọn nìyẹn. Èmi ò gbóró fún ìfẹ́ ni mo wá gbìn. Ìfẹ́ ni mo wá gbìn. Jésù ti tètè pa náà ìgbèjà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ fẹ́ ṣe. Ó pa náà ẹ̀. Ó sì jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ lòun fẹ́ fi gbé. Ará nínú Olúwa, ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ìwọ èèyàn. Ó gbé o sọ fáwọn ọmọ, ó gbé o sọ fáya, ó gbé o sọ fọ́kọ. Ṣé o fẹ́ kó tán náà nìyẹn? Ó fẹ́ kó tán. Bàbá wa nínú Olúwa kan ló sọ níjọ́ kan, ó ní o sọ̀rọ̀ fóbìnrin, ó ní gbogbo ìlú ló gbọ́. Ó sọ̀rọ̀ fóbìnrin, ṣé báyà mi ni, ṣé bọ́kọ mi ni, ṣé nǹkan wà tá a gbọ́dọ̀ fi pamọ́ ni? Tó o bá fẹ́ kóró yẹn tẹ̀síwájú àìsọ fẹ́nikẹ́ni. Wọ́n ní ìjà òdùn bí amújàrú. Àwọn tán fẹ́ gbèjà pọ̀, ṣùgbọ́n tó lè ṣe wà. Ẹ dákẹ́ o, kò sí ní tó kàn yín o. Ìjà tèmi ni o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti lè fa idà yọ fáwọn ẹlòmíì. A lè fáyọ nípa ọ̀rọ̀ ẹnu wa, a lè fáyọ nípa ìwà tá ń hù. Mo gbọ́ pé ìwọ àti lágbájá ẹ ní nǹkan báyìí. Rárá o, ta ló sọ bẹ́ẹ̀? Kì í ṣe pé kò sí, ṣùgbọ́n o fẹ́ kóró yẹn tán ni. O fẹ́ kóró yẹn tán ni. Nítorí pé nígbà tán bá gbọ́rọ̀ ẹnu ẹ tí wọ́n wo ìwà ẹ tó ń hù, oró yẹn ò lè tán. Nígbà tá a gbé tá a sọ fún ọkọ, tá a gbé tá a sọ fún aya, tá a sọ lójú àwọn ọmọ, oró ò lè tán. Tá a sọ fún ọ̀rẹ́, tá a ní ara lílé ẹ̀ jẹ́ ká sọ fún un. A fẹ́ kóró tán ni. A fẹ́ kóró tán ni. A máa wí èmi ò sọ nǹkan fún wọn o. Èmi kọ́ ni mo ní kán lọ jà o. Ìwọ ni sà, ìwọ ni mà. Nítorí pé nígbà tán gbọ́rọ̀ ẹnu ẹ̀ tán wò wá ẹ, wọ́n jẹ́ kó mọ̀ wípé idà wà lọ́wọ́ ẹ. Lóòótọ́ ò lè lò, ṣùgbọ́n wọ́n gbà lọ́wọ́ ẹ láti lò. Wọ́n gbà lọ́wọ́ ẹ láti lò. Nítorí pé ohun tí a bá fẹ́ kó tẹ̀síwájú, a kì í wù níwà, kì í sọ lọ́rọ̀. Àwọn ẹ̀sìn kan lé ní idà ni wọ́n fi ń káàkiri. Nígbà tán bẹ̀rẹ̀ idà lọ́jọ́ kìíní àná, ọ̀gá wọn ò kọ̀ fún wọn. Jésù kọ̀ fáwọn ọmọ ẹ̀yìn tiẹ̀. Ó ní láyé. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dá oró sílẹ̀ nínú ẹbí. Ọmọ mi gan a máa fẹjọ́ bàbá ẹ̀ sùn yẹ́ ẹ̀. Ọmọ mi gan a máa mú ẹjọ́ ìyá ẹ̀ yóò máa fi sùn bàbá. Òbí mi yóò mú ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ yóò máa sọ fún ọmọ pé ó nìyẹn o, ó nìyẹn o. Ọ̀rẹ́ tá a ti jọ ṣe. Ó fẹ́ kóró yẹn tán, kò sì lè tán. Kò lè tán. Wọ́n pè ń jọ wọ́n ní ìjà ti parí. Ìjà ti parí ní tòótọ́, ṣùgbọ́n àwọn tó ti sọ̀rọ̀ fún só tán nínú wọn. Nítorí pé àwọn olùgbèjà, àwọn ni wọ́n ó bọ ọjà tó lè jà. Ṣùgbọ́n kán ló ti sọ fún wọn wípé ẹ dáadáa yín padà. Nítorí pé ẹni tó bá mú dà wá, idà la ó fi pa. Títí dọ̀la àwọn Pétérù sọ, wọ́n sì ní inú bí wọ́n ní ìbànújẹ́ kan sáwọn olórí àlùfáà àtàwọn àgbàlú. Wọ́n ní ìbànújẹ́ kan bó ti wò ó rí, nítorí pé ẹni tó jẹ́ olùgbàlà wọn ti kì wọ́n nílọ. Láyé mi ò rán yín.
ṣé mi ò lè pe ẹgbàágbèje kí n pe bàbá mi kó pe ẹgbàágbèje áńgẹ́lì wa kó wá gbà mí ni ẹ̀yin ilẹ̀ wa fẹ́ tó gbà mí gbà rárá o kì í ṣe tìyín o. Ó ti jẹ́ kó yé wọn ó ní ìrìn àjò kìrìsìtẹ́nì ìrìn àjò ọmọ lẹ́yìn Jésù ló ṣe yàtọ̀ pátápátá. Gbogbo ẹni tó bá ń jẹ́ ọmọ lẹ́yìn Jésù wa yìí tó ń fi dàá pa ẹlòmíì, tó ń fi dàá pa ará, tó ń fi dàá pọ̀ rẹ̀, ọkọ mi ń fi dàá pa aya ẹ̀ tí ó máa rojọ́ ẹ̀ kiri. Ẹjọ́ tó ń rò kiri tí bàbá ẹ gbọ́, ìyá ẹ gbọ́, tá ń pè é báyìí tá ń gbèjà tó ní ó sì sọ nǹkan fún wọn ó sọ nǹkan fún wọn, wọn kàn béèrè ọ̀rọ̀ náà ló ṣàlàyé o. Àlàyé tó ṣe yẹn kí ló ń retí pé kó jáde? Ó jókòó wọn ló mọ̀ nípa ẹ̀. Wọ́n ní ìwọ kọ́ ló ní kán jà. Ṣùgbọ́n ohun tó dájú ni pé nǹkan gbọ́ lẹ́nu ẹ̀, ìwà ẹ̀ tán rí, òun ló jẹ́ kí wọ́n máa lo dà tí wọ́n ń lò. Ohun tó sì wà nú ọkàn ẹ̀, òun náà ni kán gbèjà ẹ̀. Ohun tó wà nú ọkàn ẹ̀ nìyí. Bọ́n sì ṣe ń lo dà ẹ̀, ò dá wọn lẹ́kùn. Ó dá wọn lẹ́kùn pé kán kìdà wọn bọnú àkọ́ wọn. Ìjà tí wọn ni wọ́n gbé tì báyìí ni wọ́n bá ọjà tiẹ̀. Kì í jẹ́ kóró tán o, kì í fìfẹ́ hàn nínú Kristi. Gbogbo ẹni tó bá ṣe ń rìnrìn àjò pẹ̀lú Kristi la gbọ́dọ̀ máa wò olùpilẹ̀ṣẹ̀ àtàlàṣe pé ìgbàgbọ́ wa. Bẹ́ẹ̀ ni kẹ́ni bá gbé dà gbọ́dọ̀ lè sọ fún pé dá ẹ̀dá rẹ̀ padà sínú àkọ́. Torí ẹnikẹ́ni tó bá fi dà pa ní ìdàlá ò fi pa. Ará, kò tí ì pẹ́ jù o nítorí pé Jésù bẹ̀rẹ̀. Kì í ṣe pé Jésù sọ̀rọ̀ nìkan lẹ́yìn tá a mú dà tá a fi pa ẹ̀yìn tó fi gé etí yẹn. Táwọn ọmọ ẹ̀yìn tó kù sí ti sá lọ pé ẹni tá a fẹ́ gbèjà náà ni ò dúró. Lédè tiwa lẹ́nu wá ní wèrè ẹ̀ta la fẹ́ gbèjà. Ṣé bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ rádaràda tó ń sọ lẹ́nu? Náà bá yà sá lọ. Jésù sì ṣe méní kò sí méjì. Ó bẹ̀rẹ̀, ó mú etí, ó lẹ̀ padà. Báwo la ṣe wo ọgbẹ́ ìṣàn ara? Ọgbẹ́ tá a dá sínú aya, ọgbẹ́ tá a dá sínú ọkọ, ọgbẹ́ tá a dá sáàárín àwùjọ nípa ọ̀rọ̀ wa, nípa ìdà tá a gbé láwọn èèyàn lọ́wọ́. Báwo la ṣe wò sàn? Àfi ká bẹ̀rẹ̀ ká mú etí yẹn ká lẹ̀ padà. A gbọ́dọ̀ gbà pé Olúwa lóòótọ́ àwọn èèyàn ń jà, kì í ṣèmi ṣùgbọ́n èmi náà ni. Mo sì fẹ́ kí ìfẹ́ padà. Mo fẹ́ kí ayọ̀ padà. Mo fẹ́ kí oró èkó tán Olúwa. A gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ àlàáfíà ni. Mo mọ̀ pé ọkùnrin tí Jésù lẹ̀ etí ẹ̀ yẹn kò lè gbàgbé Kristi láéláé. Ó sì dá mi lójú pé bí mo ṣe ń wò ó ṣe é ṣe ká bá a lọ́rùn nígbà tá a bá débẹ̀. Pé bá a ṣe ṣe é fún tó jẹ́jẹ́ mọ̀ pé ó lè tì mí padà. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó fẹ́ jà ń sọ lọ́kọ̀ sọ pé láé kì í ṣèjà yín. Bí mo bá tẹ̀ fẹ́ nílò olùgbèjà, áńgẹ́lì ni wọ́n pè. A ó fi gbogbo lẹ̀ fọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ọgbẹ́ egbò àdá àjìnà tó ti ṣẹlẹ̀, a ó bí Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe tó péye. Jésù ràn mí lọ́wọ́ láti bẹ̀rẹ̀ kí n mú etí ìpadà. Olúwa jẹ́ kí àlàáfíà kó jọba láàrin mi àti aya, láàrin mi àti ará, láàrin mi àti ọ̀rẹ́. Jẹ́ ká àlàáfíà kó jọba Olúwa. Ràn mí lọ́wọ́ Ọlọ́run láti ṣe ìgbésẹ̀ ọ̀tun. Mo mọ̀ wípé mo ti pín dà sọ́wọ́ àwọn èèyàn, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń gbà á padà. Olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ọ̀tun. Ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ọ̀tun. Ayé mi gbọ́dọ̀ wà lójú kan náà mọ́. Ọlọ́run mo bẹ̀ ọ́, ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ọ̀tun tá à ń pè ní ìgbésẹ̀ àlàáfíà. Tí oró yìí ó fi tán, tí ò ní sí nínú ọmọ, tí ò ní sí nínú aya, tí ò ní sí nínú ọkọ, tí ò ní sí nínú ẹbí kan, tí ò ní sí nínú ará àbí ọ̀rẹ́ kan. Olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ọ̀tun. Oró yìí gbọ́dọ̀ tán. Olúwa wo oró yìí sàn kó dá àlàáfíà padà sínú ẹbí wa. Olúwa síbẹ̀ dá àlàáfíà padà sínú ìjọ wa, dá àlàáfíà padà sí àárín ará àti ọ̀rẹ́. Olúwa dá àlàáfíà rẹ padà. Dá àlàáfíà rẹ. Mú ìfẹ́ àìṣẹ̀tàn rẹ padà tí o fún wa lákọ̀ọ́kọ́. Mú ìfẹ́ àìṣẹ̀tàn rẹ padà Ọlọ́run. Kó o sì ràn mí lọ́wọ́ Ọlọ́run. Ìpèníjà ti wọ Ọlọ́run. Ìpèníjà ló tì mí láti ṣe. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run mú gbàdúrà pé ẹ ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe tó péye. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Ọlọ́run wa. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà.